bá dúró ọdún àpé ọjọ́ bíi mi tún ti pé o ọmọ Afọlábí. ọjọ́ pé Adésínà Olúwaṣeyì ìgbà ọdún láyé happy birthday to you ẹ gbé sókè o. ọjọ́ pé ọmọ wọn lóòrùn ẹ bá kí wàrà ló ti wá ọlọ́jọ́ ìbí Olúṣèyí happy birthday to you. ọdọọdún láàárọ̀ ọdọọdún lára Hausa Adésínà kò pẹ́ láyé happy birthday to you ọkọ Yéwándé ọjọ́ pé ọkọ Mọ́wùmí ẹ bá kí kó dàgbà kó tán ọlọ́jọ́ ìbí ìgbà ọdún kan happy birthday to you. ẹ bá mi pè é o. Afọlábí Adésínà Olúṣèyí ọkọ ọmọ. When Jesus says yes, nobody can say no. When Jesus says yes, nobody can say no. When my daddy says yes, nobody can say no. When Jesus says yes, nobody can say no. Tí Jésù bá ti sílẹ̀, ta ló lè tì í o? When Jesus says yes, nobody can say no. Olúṣèyí ẹgbẹ́ sókè ó ń ṣọjọ́ ìbí o. Adésínà ọmọ Afọlábí mo kí ẹ o happy birthday. Bóyá wípé who has the final say? Jehovah has the final say. Bó ṣe kìkì tán bó ṣe ń ṣoore fún mi ló ń ṣoore fún ẹ. Olúṣèyí Jehovah turns your life around. Jehovah turns your life around. Kílẹ̀ wí. Yes, it's going over. Oya ọlọ́láyé mo bá ròde. Ẹni rere mo bá ròde. Ọmọ òró mo bá ròde. Ẹni rere mo bá ròde. Kwara ló ti wá mú kí ẹ. Ẹni rere mo bá ròde. Olúṣèyí Adésínà. Ẹni rere mo bá ròde. ọkọ Mọ́wùmí Yéwándé. Ẹni rere mo bá ròde. Ọláolúwa Olúṣeun ló rán mi wá. ọ̀rẹ́ rẹ̀ ògún mẹ́kàn ló ní kíkí ẹ. Ẹni rere mo bá ròde. Olúwatóyìn Olúwatósìn kí ẹ. Wọ́n ní kò pẹ́ o. Kẹ́hìndé Paul wọ́n kí ẹ o. Àwọn méjì rẹ̀ wọ́n ní kò pẹ́ láyé. Olólùfẹ́ rẹ̀ ọmọ Wùmí. Happy birthday to you. Ọlọ́láyé mo bá ròde. Ẹni rere mo bá ròde. Ìwọ lọmọ òró lóró. Wàrà ló ti wá kó pẹ́ o. Ẹ̀yin ju Olódùmarè ló ń kọrin. Next time production ló pò yí